síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Ìgbà ọlọ bí òréré, ayé ọlọ bí ọ̀pá ìbọn. Àtòríláyé, àtòríṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́. Dúníyàn yóò dúró sánsánsánsán, ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe àtòríláyé, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn, ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ, ìgbà lẹ̀wù, ìgbà kan lòdèrè kókò ńlé Ìlọrin. Sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé. Báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Àtòríláyé o, kò dúró sójú kan oṣù. Òfúfúra ọ̀yẹ̀yẹ̀ yẹra wò, kẹ́ni ó wo ntẹ́ni tì wájú, kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn, tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gba bẹ̀rẹ̀ ibì kankan. Àtòríláyé o, ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Ṣé ń tí tákúkú léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan. Àbí kí la ní tẹ́nìkan èní rí? Kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri? Báyé bá kọjú sí ọ̀tá, báyé bá kọ̀yìn sí ọ̀tá, àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Àtòríláyé o, ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn, ayé tá a lúgọ̀dẹ̀ ń wájú, àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni, a sì tún ń jayé níjẹ ìyàwálù. Bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì, à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó, ayé lanu kótó, ayé sọ̀rọ̀ ó pòwe, ayé látòrí ní mí o. Àtòríláyé ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú, etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa. Ká tó wí ká tó fọ̀, ayé tó ti fi gìdàn ó bá kó wa dà ẹ̀yìn. Ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o. Tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́, ká mọ̀ rántí o. Báyé àtàtòrí ẹgbẹ̀ra ni, bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. Lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Àtòríláyé o. Àtòríláyé o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòríláyé o. Ibo la wá fẹ́ báyà rájá gbogbo inú ilé ìbáyọ̀ lọ ẹ tó bí ẹ ṣe ṣe kúlí ìjọ nkáre kúlí bí òkò tọ́ ọba lẹ́mọ̀yàn ó fẹ́ lè bẹ́jẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gàrí lẹ tún bù sómi nítorí Ọlọ́run yín ṣé ẹ mọ̀ pé àpọ̀jù gàrí ó máa ń kọ̀ sí àìsàn ojú fún yàn. kò lè kọ́ sí àrùn ojú kankan. ṣé ká má bàa béèrè owó ọbẹ̀ mi lọ́wọ́ yín lẹ́ẹ̀ṣẹ̀ lè rán ọmọ sí mi pé kí n gbóúnjẹ ránṣẹ́ sí yín. kò rí báwọn sọrí ẹ̀yin obìnrin àsìkò yìí bẹ́ẹ̀ bá máa dọ́gbọ́n sọ̀rọ̀ yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ lè dá yẹn ń gbèsè. ẹni tó jẹ́ pé láyé àwọn bàbá wa àtàwọn màmá wa tí wọ́n bá ti lè fi ọ̀kẹ́ márùn sílẹ̀ tí wọ́n fi ṣe bẹ̀ lónìí ó tún dọ̀rùn ká tó ṣe mí. àmẹ́yìn lóde òní ìjọ́ kejì ọbẹ̀ ti tán o kíní kan ti tán o
kò sọ bẹ́ẹ̀ lé mọ́ o gbèsè lè wọlé. ó ga fún yín wàhálà tí yín mà nìyẹn o nǹkan ayọ̀ lèmi tiẹ̀ ń bá bọ̀ tẹ́lẹ̀ àpò oríire àwọn ọmọ wa méjèèjì tán ṣènáwó sí iléèwé gíga wọ́n mà ti mú wọn. Ọlọ́run ṣeun. ẹ wò oore ńlá lọ́lọ́run ṣe fún wa èyí Jídé tó jẹ́gbọ́n wọ́n ní kó wá lọ study law àbúrò ẹ̀ Ìṣọ̀lá wọ́n ní kó wá lọ study doctorate degree. àwọn tí máa ń fúnyàn lábẹ́rẹ́ kọ́ bẹ́ẹ̀ ni. àtàwọn tí máa dájọ́ iṣẹ́ dáadáa ni o mo fọwọ́ sí jẹ́ wọn lọ sí. inú mi dùn. jẹ́ wọn lọ sí mo fọwọ́ sí. káwa máa múra fún àtiwọlé wọn ló kù báyìí o Ọlọ́run Elédùmarè àdẹ́bò wà láṣìírí. ń bá mi. Àtòrìláyé o Àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Àtòrìláyé o Àtòrìláyé o Àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn Àtòrìláyé o Àtòrìláyé o Àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. ó ga ọ ilé ìtọ́jú jù ní wíkẹ́ndì tó lágbára o. Àdìgún ìwọ ló ń sọ báyìí tó bá dé campus gan ò ní sọ nǹkan tó ń sọ yìí ọkọ̀ ìbò ṣe wà èmi ò kí n páàkì ẹ̀ sí gbangba inú igbó máa lọ kìdí ẹ̀ bọ̀ torí kò lè dúró stage pẹ̀lú àwọn ọkọ̀ tó wà ní campus. sísí mi eré ọ̀rẹ́ ẹ̀yìn á máa sọ̀rọ̀ o. kò sí problem tẹ́ bá ti lè tọ́jú ẹ̀. Àdìgún mi fẹ́ máa lọ. ok. dad mi tó béèrè nígbà tó wọlé àwọn ló dé. àwọn nìyá àbí. Àdìgún. dadi. polo àti rálejò. ọ̀rẹ́ mi ni eléyìí láti school Akẹ́jù lórúkọ ẹ̀ ń jẹ́. Akẹ́jù. ẹ ra sà. pẹ̀lẹ́ o. tani dádì ẹ nílẹ̀ yín. AAAJIBOLA. AAAJIBOLA. bẹ́ẹ̀ ni sà. ṣé bàbá rẹ náà ló gbé adúrú ọkọ̀ yìí fún ọ pé kọ́ máa gbé jáde. kò rí bẹ́ẹ̀ dádì o ilé ìtàkà fẹ́mi ni pé kí n fi máa ṣe fàájì kiri. ọkọ̀ rẹ rèé. bẹ́ẹ̀. Àdìgún. sà. tó bá ti tán kọ́rí mi nínú ilé. bó Àdìgún dádì ẹ fọ́ ni gan sa wẹ́ èmi ti fẹ́ máa lọ́n tèmi. Akẹ́jù. àmàlà. ilé ẹnu. ẹ̀yin ẹ̀gbọ́n mi ọ̀rá Àdìgún ọ̀rá Jídé nǹkan tó jẹ́ kí n pè yín ọ̀rọ̀ yìí ti ń gbé mi nínú ó ti tó bí ijọ́ mẹ́ta mo ní pé kí n try láti pè yín nǹkan kan ni mo rò ẹ jẹ́ ká wo inú ilé wa yìí náà àìsàn ọmọdé mọ́ náà èmi tí mo jábúrò yín gan èmi gan ti ń ṣí ọmọ wálé tọ́kílẹ̀sì ẹ̀yin tẹ́ jẹ́gbọ́n mi ó wá ní wà òkè kí obìnrin débí báyìí kó wá di pé ó rí i pé kò sí tẹlifíṣàn kò sí stabilizer kò sí anything even gan tébùlù eléyìí ó ní mo fi wá ní pé kí n pè yín pé ká mọ WhatsApp mi ò mọ bẹ́yìn wá sí rosá o. àbúrò mo like nǹkan tó sọ gan ṣùgẹ́t because èmi gan ti ń wò wípé tá a bá wà nílé ilé máa ń bọ́rìn sí wa a dẹ̀ ní láti ra àwọn kinní yìí so èmi kan wá wò pé gẹ́gẹ́ bí Ṣọlá ṣe sọ bóyá nínú owó tí dáàdì fún wa àti owó oúnjẹ bóyá ká máa contribute díẹ̀díẹ̀ ńbẹ̀ so tó wòye bá pé a lè fi ra nǹkan tá a fẹ́ rà àbí kí lẹ fi. ẹgbẹ́ Àdìgún owó tí dáàdì fún wa 50 naira making 150 léde ẹ̀gbọ́n ẹ sọ̀rọ̀. Ìṣọ̀lá
Adigun ẹ̀ẹ̀mejì lẹ rọ́rọ̀ sọ ń tẹ̀lé sọ ó wà òkè ṣùgbọ́n gẹ́gẹ́ bí èrò tèmi ojúlàgbà ń yá àgbè yíyanu òun lọ̀rọ̀ tó wà lẹ̀ ẹgbẹ́ ẹsẹ̀ sọ mò ń wò yìí ṣùgbọ́n nǹkan kankan ni mo kọ̀ mọ̀ ò ní pé nítorí bínú lè ṣe wà kò wá òkè tí ó kúkú tẹ́ ń sọ yìí tẹ́ ń ra pa tẹ́ ń sọ pé ẹ máa ra tv ẹ máa ra fáànù ẹ máa ra fíríjì ẹ máa ra gbogbo I'm telling you tẹ́ bá ṣí gbogbo èpò ọ̀pẹ fẹ́ ra quality things tó jẹ́ pé máa bá inú ilé mu kò less than 100,000 so now tell me nínú 50 naira ti dáàdi yín yẹn o tó yẹ pé wọn lè fi owó bá èèyàn ṣeré tí wọ́n máa fún ẹ 15 naira láàárọ̀ 15 naira lọ́sàn 15 naira making 150 a day ṣé nínú ẹ̀ ni wàá ti ṣe pé o fẹ́ tú ó jọ ló ti fẹ́ ra gbogbo orú nǹkan tó fẹ́ ra ẹ̀ because mo rò ó mi ò ríro even time to time without no number ni mo ń rò ìjọ wo ni gbogbo kíni máa wà òkè but gẹ́gẹ́ bí ẹ ṣe mú wá ní ìsìn báyìí it's a good idea màá kọ́ bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ Adéwálé tí àwọn dáàdì ẹ̀ olówó ní dáàdì ẹ̀ náà and wọ́n máa ń yaṣu fún every time so máa bá sọ̀rọ̀ tó bá lè yá wa ní 100,000 tó bá yá wa 100,000 yẹn tá bá dẹ̀ ra gbogbo orú àwọn nǹkan yìí á wá sọ fún lóṣooṣù iye báyìí a máa mú wá fún ẹ o everything so àbí. ẹ̀gbọ́n Jídé sẹ́rí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fèsì sí ọ̀rọ̀ tí a sọ sílẹ̀ inú mi dùn gan torí náà pé mo rí pé àwọn mẹ́ẹ̀ta la corporate so ilé gan ni máa bọ́rìn síyàn ṣe mí fi ìpó wà òkè. well all is okay. Àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. ẹ wò ẹ̀yin yàn mí jẹ Dádì Jídé ẹ̀yin yàn mí jẹ gan o ṣé torí pé mi kì í sọ̀rọ̀ ẹ wá di ká ẹ ṣáà máa fi gbogbo ẹ ká ẹ ṣáà máa filẹ̀ fún mi kí n máa ṣe kí ló dé ṣé àmọ́ ìgbà tí mo ti sanwó sukú àwọn ọmọ yẹn láti ìgbà kan ti wọlé ẹ wá ní ká ẹ san tọ̀tẹ̀ yìí ẹ wá ní rárá kò ṣeé ṣe bẹ́ẹ̀. ìyá Àdìgún kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ òní owó wàhálà owó ṣe wà lè tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ níjọ́ tó sọ̀rọ̀ ẹ fún mi ọ sọ pé yóò lówó nínú o ọ̀ní ẹ̀mí o wọ́n ti mú Àdìgún o wọ́n ti mú Ìṣọ̀lá o pé kí wọ́n wá máa ṣe iṣẹ́ adájọ́ àti sí àwọn tí máa fún yàn lábẹ́rẹ́ o sọ pé ó lówó lọ́wọ́ nú ni ṣèbí ó sọ pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ní kí wọ́n wá ṣe àbẹ́ ti pòókọ̀ ìtọ́ ní kí wọ́n wá ṣe ń bẹ̀. bàbá Jídé torí Ọlọ́run nǹkan mọ̀ ń bẹ́nu ahun ti yín yìí o wọ́n mú wọn fẹ́ ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣé àdéhùn tán bá wọn ṣe ń gbà tán bẹ̀rẹ̀ nìyẹn ta lọ́rọ̀ mọ́ iléèwé tí ò náwó lé lórí àwa wí tán ẹ wá ń wí nǹkan míì ẹ wọlé bẹ ṣe wà yẹn kẹ ẹ wá kó owó iléèwé àwọn ọmọ mi fún mi ni o. ìyá Àdìgún síbi tẹ́mi ti fẹ́ ró kankan kó sílẹ̀ lẹ́ o kò síbi tí mo ti fẹ́ ró kankan kó sílẹ̀ lẹ́ o ẹ má pa mí o ẹ má pa mí o kò síbi tí mo fẹ́ ró kó lẹ̀ lẹ́ o tí ò bá wọ̀ lọ kí sáwọn ọmọ wa o káwọn lọ wá sẹ́kọ̀ o ṣebí yàn ló sábẹ́ mi kọ́lé èló ló ná ọmọ yìí tí mo san fún ni a sì ráwọn ọ̀gá aṣẹ́ tó jẹ́ pé wọ́n lè gbà tira láàrin ọdún mẹ́ta ó jẹ́ pé ìjọ kan ṣoṣo lèyàn ò náwó níjọ fírídọ́ọ̀mù. èmi kàn tiẹ̀ jáde báyìí ná èmi ń jáde báyìí ná so ẹ má pa mí o ìwọ ní nǹkan tó mọ. Jídé ọmọ tá a bá máa tọ́ ni ó máa gbélé ta àpọ̀ tàwọn máa ń sọ fún yín. ǹlẹ́ o ṣé o tún ṣe o. ẹ wò wọ́n lé wa fún school fees ni o. kí ni ẹ lọ tún ṣe kí ló dé sí ìjọ ní ìlọ tìlọ kan náà tá a kó gbowó fún ọtọ lọ. owó lójoojúmọ́ kí ló kàn lé tó yẹn kí ló ṣẹlẹ̀. owó iléèwé náà lẹ́wọ̀n fún bàbá Ahun burúkú yìí owó iléèwé ni ẹ wọlé ká jáde ká kọ́wọ́ iléèwé ọmọ jáde kí ló dé gan náà ẹ fẹ́ pa mí ni èmi nìkan ni mo dá wọn bí ni àbí iṣẹ́ ẹ̀dá mi lókòwò ni àbẹ́ àmọye tí mo ti ná lórí iléèwé àwọn ọmọ yìí ni. ó dà wà á lè pa mí lè pa mí èmi ń jáde ná. Daddy ẹ wo ẹ bẹ̀ mi wá school fees o
ọba ìyá rẹ ìlú òkòkò ọmọdé. mo máa wá kó pẹ̀ kí mo yà bàrà mo máa ti kó tèmi lẹ́sẹ̀ ògbèjì báyìí kò burú ọmọ já lọ. nígbà àjọ ṣètìlẹ́ ti tó wọ́n á mọ̀ láti. àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o. èmi ni mo ní kán bá mi ké sí ọ wá ó ti tó bí ọjọ́ mẹ́ta báyìí tí mo ti fẹ́ rí ọ. ṣùgbọ́n mi ò mọ̀ yín o. ẹ̀yẹ méjì ìjàsà èmi ni sí fi iná ọlájì. iná ọlájì wò ń bẹ o. iná ọlájì kan náà tó kọ́lé sọ́nà lòbú. ṣé kò ṣáà lè ṣá. dákun ṣé wọ́n máa ń sóòótọ́ ládùúgbò yìí. wọ́n máa ń sòótọ́. wọn ò kúrò. wọ́n ń parọ́. tó bá jẹ́ pé wọ́n ń sòótọ́ ṣé wọ́n sì sọ fún ọ̀pọ̀ ọ̀dà. ọ̀dà o so ìdíwá nù tèmi wá fẹ́ fi ọ ṣe ìyàwó. But baba ṣé ẹ wo èmi sí yín ni. mo kéré sí yín. sọrí nǹkan tèmi fẹ́ sọ fún ọ ni pé èmi fẹ́ fi ọ gidi ni kémi ò fi ọ ṣe ìyàwó. sì máa wo sọ̀rọ̀ ẹ̀yin obìnrin ọkùnrin tó bá wá sọ́dọ̀ yín gan tààrà tó ní òun sì fẹ́ẹ́ fẹ́ tó tọ́jú yín o ẹ̀ ní fẹ́ gbà sí lẹ́nu ṣùgbọ́n tó bá jẹ́ pé yóò máa kúrò fún yín òun lè fẹ́ máa gbà sí lẹ́nu. ẹni ẹ máa tọ́jú mi ṣé pẹ̀lú bàbá yín tí ò bá ṣòkòtò mú yìí náà lè fi tọ́jú mi. iṣẹ́ ìyá àdìgún ni iṣẹ́ ìyá àdìgún ni kò ní sọ pé kí n ṣe ń jí o àfi owó ìwọ lọ́ọ́ yí mi padà èmi ò fowó tún ọ sí nítorí bá ti ní kí n máa ṣe ó náà máa máa ṣe. nǹkan ṣe ni pé báyìí mi lè sọ̀rọ̀ sí torí àgbàlagbà ní but bíyá màmá rí yín létà torí mò ń ṣe nǹkan lọ́wọ́ ń sìn. ọba kúkú jí ó jọ̀la. ok máa try. ó dáa. ó dàbọ̀ sá. ó dàbọ̀. àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o. dáadáa ni Bímpé sórí chief tó ń wẹ lánàá chief Ináọlájí tí wọ́n ga báyìí. mo rí àbúrò mi ló ti pè mí ní àná ó ní èèyàn kan ń béèrè mi níta mo ṣàwọn òkúta lẹni náà lè jẹ mo ṣàdé ta ń bá rí bàbá náà tòkè ò bá ti sàdẹ̀ mo kàn pé irú èèyàn wo ni bó ṣe mọ̀ pé ilé ayé le ṣùgbọ́n mi ò sọ̀rọ̀ sí ẹni àwọn nígbà tó ń sọ̀rọ̀ fẹ́ mi ìfẹ́ èmi náà dẹ̀rọ àti síwájú pé ẹ má wọrí ó tiẹ̀ tún ní kí n wò wá màá ní ẹ má wọrí o màá wá yín wá bẹ́yẹ̀ ọ̀la àbọ̀ ọ̀tún là. ó tiẹ̀ dá bó ṣe bu yẹn bọ̀ ìgbà tí mi náà rí chief yẹn lánàá mo kọ́kọ́ wò pé ta leléyìí tó kàn múra bíi àwọn tí wọ́n kọyìn lábúlé yìí bọ̀dá mo wá súnmọ́ dáadáa mo wá rí pa ẹni mímọ́ ni bó dẹ̀ ṣe wo máa yẹn ó rí ṣe gan o. ọwọ́ máa yẹn jí sówó bàjẹ́. tí tòkè ò bá ti sàlẹ̀ mu. ó jẹ́ ẹni tó níkanra owó sí rẹ̀ tẹ́lẹ̀ ni tó bá wò dáadáa wá rí pé ó ń gẹrun ni ibìkan tí kò tí ì ṣe ìkanra owó sí rẹ̀ nìyẹn torí tó bá jẹ́ pé ó fẹ́ ṣe ìkanra owó sí rẹ̀ ó yẹ kó máa lo bíléèdì 10 naira kó máa fi fa irun yẹn ni bọ̀ mo rí pé ó ń náwó sí irun yẹn náà bọ̀ tó bá wo máa yẹn dáadáa nígbà kan tí mo sọ lẹ́ẹ̀kan polówó ó mọ ilé kan tó wà ní ring road tí páànù wà lórí ẹ̀ báyìí. ṣé kìí ṣe dá mansion. exactly máa yẹn ló ní máa yẹn rí ṣe gan o. anyway mi tẹ̀tí rí fúlánsà náà mo kọ́ ni pé màmá rò. problem kan tí máa yẹn kàn ní ni pé kò mọ bẹ́ẹ̀ tí máa ń náwó síra in fact ó gbó ìgbà làwọn ọmọ rẹ̀ gan máa complain pé bàbá yẹn ó ti níkanra jù so tí wọn bá dẹ̀ máa bára àwọn yẹn dòwò pọ̀ èèyàn ní láti jáde sí ni o in fact kó wá ọgbọ́n tó máa fi máa gẹ̀ẹ́tì nǹkan kan sí méjì lọ́dẹ̀ wàṣáàjì kí n gbọ́ tó bá fúlánsà lọ. mi lè ṣí fún pàdé mi. àti pé
ara gbẹ báyìí o. Ara gbẹ. Ẹni tára bá gbé ò dẹ̀ domi sí. Ṣé bí irú mi báyẹn là ń sọ ni? Omi tí bá ti máa domi sí, omi tí máa dà sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ló ti máa wá. Ọkàn lè jẹ́ kí n gẹ́ẹ̀tì bíi 500 kí n kàn fi gbé báyìí. 500 naira. Okay ṣá, jẹ́ kí n wọlé màá chat fún ẹ. Mo gbàgbé ẹjọ́. Àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o. Ẹ̀yin mo wá rí o. Kà á sí nǹkan. Kó wọ́n bá sí náà ni bàbá. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo ṣe pàdé bàbá olówó kan. Bàbá yìí ní burúkú owó. Ṣùgbọ́n ròyìn tí mo máa ń gbọ́n ta ni pé ó ní ahun. Ó dẹ̀ ní òun fẹ́ fẹ́ mi. Mo mọ̀ pé èèyàn tó ní ahun kí ló fẹ́ dà fún mi nígbà tó bá ní ahun. Mo á wò pé nígbà tí mo ní yín pé kí wọ́n bá yín sọ àtẹ̀ bá mi wá nǹkan kan ṣe sí. Tẹ́ pé gbogbo nǹkan tí máa ń béèrè lọ́wọ́ ìbílẹ̀ àmọ́ bá mi ṣe. Débi tẹ́ pé tí máa ní kó yọ ojú ẹ̀ ẹ̀yìn ojú ẹ̀ sínú abọ́ fún mi á yọ fún mi bàbá. Ṣùgbọ́n tẹ́ bá ti lè bá mi ṣe belé tí oògùn yẹn jẹ́ ṣe mo latest car tó ṣe ń lò ń sìn. Èmi wọ́n ń gbé báwọn. Àwọn ọkọ̀ bọ̀gìn tó ṣe ń lò ń sìn. Ọkọ̀. Wọ́n máa rà tí máa fi ta yín lọ rẹ̀. Ó fọkọ̀ ta ń lọ rẹ̀. Ṣó o mọ wájú ẹni tó wá? Èmi Àkànjí ológun kà. Èmi olórí burúkú tí ń fi májèlé rò fọ. Èmi ni. Wọ́n nífẹ̀ẹ́ lómi ṣe mí, wọ́n nífẹ̀ẹ́ lómi sí ọ. Sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó o tó bọ̀rọ̀ débi oní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò dìde ayọ́kẹ́lẹ́ mo fẹ́ ní kó ọkọ̀ lọ lé kó lọ mú owó tá a fi pèsè nǹkan ẹ̀ wá. Àmọ́ ń gbò tí wàá yọ mọ́tò ayọ́kẹ́lẹ́ àdéhùn ni kò gbúdọ̀ yẹ tó bá di ọ̀túnla. Ǹjẹ́ o mọ̀ pé. Ọ̀túnla bàbá. Wà ní àyìn bàṣẹ rẹ̀ lẹ̀. Tí oògùn bá fi lè jẹ́ tó mú àdéhùn rẹ ṣẹ tí mọ́tò bọ̀ gìnì tí ò fi lè yọ ọ̀kadà débi kẹ̀kẹ́ mọ́tò èṣù ó mọ̀ pé bàbá tó wá báyìí kò gbádùn mi ò gbádùn tó yọ mọ́tò èṣù torí èṣù lẹ́ni tó jókòó yìí jẹ́jẹ́ lèṣù jókòó yóò ṣiṣẹ́ mọ́lá so ti yí ọ ó ṣoríire bó bá di ọ̀túnla padà wá ẹ̀ ó bàṣẹ rẹ̀ ńlẹ̀ ó ṣoríire ẹ ṣé o bàbá ó là lùbáríkà àmín èso bọ̀ gbé. Ìṣọ̀lá gẹ́gẹ́ bí ó ṣe mọ̀ mí mi ò jayé aláyé mọ́ tèmi ó ṣàmọ̀ pé ń pa ọ̀rọ̀ kíní tí a yanjú pé ká máa dáwó ẹ̀yìn ìgbà tí owó oṣù yìí oṣù àkọ́kọ́ tá la fẹ́ lọ kó fún Adéwálé tó pé ìgbà mo dọ́dọ̀ Adéwálé ní àná n tádéwálé sọ fún mi ó tún yàtọ̀ ìgbà mo tiẹ̀ ṣàlàyé pé iye báyìí la rí o nǹkan kan ìgbà wo ìkòkò bá ṣàṣùn ó kọ́kọ́ fi mí rẹ́rìn ó wá ní owó yẹn ìpè ká máa kó lọ ìgbà aṣáárín téèyàn sanwó nù at least pé tóun bá ṣe gbogbo nǹkan tó jù báyẹn fún mi pé ṣé mo máa sọ pé mo fẹ́ máa san padà ni pé so ọ̀rẹ́ kò sí tí àwọn lè fi ṣe fúnra wọn mo kọ́kọ́ wò pé àbí ọ̀bọ yẹn tàn mí síwájú mo ṣàtúntò ń tì mọ́ lọ́rùn Adéwálé kọ̀ jálẹ̀ o lóun fún wa ní owó yẹn ní 2,500 tí a rí ó sọ pé ká máa kó lọ. ẹ̀gbọ́n Jídé ẹ̀mí pé 100,000 naira ẹ̀gbọ́n Adéwálé ní ká máa kó lọ. olórí burúkú mọ̀ ní bàbá tí mo ní ooo kò ní dá fún bàbá yìí èló ni ẹ̀yin rò pé ó lè wà lákàntì dájú ọmọ yẹn pàápàá Adéwálé gan sef. ní Adéwálé mò ń sọ fún pé bó ṣe wà yẹn o mi ò lè wé o mọ̀ pé bàbá ẹ̀ máa ń fún lówó gan tí àbẹ́ máa fẹ́ travel ṣẹ̀kẹ́ ó ní ìtàn máa fún. Dájídé.
mo fẹ́ bí ọ̀sẹ̀ dáàdì kí lẹ rí. ìgbà wo lẹ kó amóhùnmáwòrán àti amóhuntutù débi. ẹ mọ tó ṣe dáàdì agbọ́n ti ní ká wá ṣàlàyé fún mi. èwo tó rè. ẹ má tẹ́jú dájú o ó máa ń bàjẹ́ o. tébùrù tó kọ́ ẹ ní gíláàsì. dájú o máa ń fọ́ ọ. ẹ̀yin ọmọ ẹ̀ ṣé kìí ṣe pé ẹ ti rọ kọ́kọ́rọ́ yàrá mi ẹ̀ ń wọlé nígbà tí mi bá sí nílé. ṣé kìí ṣe kọ́kọ́rọ́ ilé kọ́kọ́ fíríjì máa lélẹ̀. dáàdì tèmi ò fẹ́ nù dáàdì tèmi ò fẹ́ nù dáàdì tèmi ò fẹ́ nìyẹn. ṣèbí gbogbo kíní kọ́kọ́ máa báwo la ṣe rówó ẹ̀jẹ̀ pa lọ́rọ̀ kọ́kọ́rọ́ pamọ́ ṣé ẹ̀yin tí ẹ fi yàrá yín ẹ fi kọ́kọ́ yàrá yín sílẹ̀ nígbà kan rí àti wọnú yàrá gan tẹ fẹ́ pé wàá rán níṣẹ́ gan ó máa ń dogun lẹ́wọ̀n sọ fún wa pé àrọ̀ kọ́kọ́rọ́ pamọ́ kọ́kọ́rọ́ ló ń bo láti kò sẹ́ tó rọ kọ́kọ́ yín pamọ́ bọ́rọ̀ ti jẹ́ nì ṣé gbogbo tẹ̀ ń wò mo sọ fún pé owó oúnjẹ tẹ̀ ń fún wa gẹ́gẹ́ bí ọmọ tí kì í jẹ àjẹ tán la mú pamọ́ la fi sẹ́pà fẹ́ ra kínní ṣùgbọ́n gbà tó yóò wá ka ní ọ̀rẹ́ wa Adéwálé ṣẹ̀bẹ́ máa Adéwálé ọ̀rẹ́ mi ló wá fún mi ní 100,000 naira wípé ká máa dá padà fóun díẹ̀díẹ̀. òun lẹ lọ fi ra amóhùnmáwòrán àti amóhuntutù àti tébùrù gíláàsì. ṣé ní kákan wá sọ wípé ní ọ̀rẹ́ yẹn fún yín ní 100,000 ẹ wá lè fi ra lẹ̀ tó jẹ́ pé tó bá dẹ̀yìn ọ̀la ẹ̀ torí lẹ́tà ètè ò sí mọ́ èyí dì sáná etí ò sí orídàpọ̀ láàgì kódà ọlọ́kùnkùn ṣe ọ̀rẹ́ mi lẹ́kẹ́ ń rárúkì ní sí pálọ̀ mi tẹ́lẹ̀ àti wọ́wọ́ àti sọ̀lá kẹwàá palẹ̀ rẹ̀ mọ́ bí ṣe ń wo kẹ́kọ̀ọ́ bá mi pálọ̀ báyìí. dádì kò lè ṣeéṣe o nǹkan tó jẹ́ pé àti ìsanwó ẹ̀gàn tán 100,000 naira tá a yá ẹ̀gbọ́n Jídé èlò láti san bẹ̀. 2,500. ẹsẹ̀ gbọ́ 2,500 naira ìbò láti wá fẹ́ rówó yòókù. èmi lọ ń ta lẹ́nu tí ẹ̀ sọ̀lá yóò bá fúrò yàrá yẹ afẹ́rẹ́ kó bá mi pálọ̀ báyìí o. tẹ bá wà mọ̀ pé kakọ tẹ̀lé yín 100,000 naira yẹn tẹ bá ti lè kó fún wa cash a dẹ̀ máa kó tẹ̀lé yín ṣùgbọ́n aláìjẹ́ bẹ́ẹ̀ dájú kò lè ṣeéṣe o. ẹni tó lẹ́rú òun ló lẹ́rú ẹ kó bá mi nínú yàrá mi léṣe kíákíá. ẹni tí ò bá ní iye ni dájú. ó bá fúrò yàrá yà yín. àwọn yóò pa ọ̀rá àwọn ìfàdé máa fàlà kò yá ni ó dédé rí tí ó bẹ́kún fọlábàtà ó yà kéètì àdìkò kankan lọ báyọ̀ tó bá yá àwọn fúnra wọn yóò wá kó ibà á sì lọ gbowó so bó a sì máa ṣe nìyẹn. ẹ bá lórí ẹrù kẹ máa rú lọ́tí èmi ò tẹ níbi kankan gbé lọ. àtòrìláyé o àtòrìláyé o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o àtòrìláyé o. ó mọ̀ tó jọ́ mẹ́ta. ọyọ́ kan pẹ̀lú. sọrí láti ìjẹta tó ti kú lọ́dọ̀ mi yẹn tí mo bá sùn báyẹn ìwọ ni mò ń rí wọn ò kàn tí ẹ róorun sùn gan tó ti máa ti fẹ́ dijú fín báyìí bí n pe ni mò ń wò débi pé ìyá àdìgún gan díẹ̀ ló kù kó sọ mí di nǹkan mi nígbà tí mo máa sọ pé bí n pé o mo kàn gbọ́ wọlé báyìí mo bá sọ pé bí n pé o ó ní bàbá àdìgún ó ní kò sí ní tí ń jẹ́ bí n pé nínú ọmọ wa mo yà sáré dákẹ́ mo bá pi rọrọ kì í jẹ́ kó rọ náà kùn mí mo sá pi rọrọ náà ni so sọ́ọ́rí gbogbo kí n máa dúró ní ẹsẹ̀ gànà yìí ó ti fẹ́ sú mi so kúkú máa kóbó alẹ́ mi. wọ́n ní àwọn owó lọ apàdé ìjì lọ́nà tá a bá lówó nǹkan kí la ẹ fi rà ní ti pé kí n kó wá sílé yín yẹn ìyẹn ò le but èmi ò lè fẹ́ station tẹ́ pé mi ì fẹ́ station tẹ́ pé máa dé ilé yín tán tí màá máa jìyà so kí n tó wá sílé yín àtọ̀ ẹ ń bá mi get nice car. èwo ní jẹ́ nice car.
àwọn good cars tán ṣe ń lò nísìn. new car. Sorry, wọ́n fún ọ lẹ́gbàá kì í jẹ́gbàá oníyì next car tó ní kí n rà fún ọ yìí ó tẹ́ èlò. Pé mi fẹ́ kẹ́ ẹ náwó púpọ̀ bíi 1.5. Èló ní jẹ́ báwọn. Èmi ò mọ̀ ń pa Yorùbá o. Ṣé kìí ṣe ẹgbẹ̀rún kan lọ́nà ọgọ́rùn-ún lọ́nà mẹ́wàá àti márùn-ún kan? Bóyá. Èyí ń lọ wá sọ pé kí n rà fún ọ lọ ń tó gbọ́dọ̀ tí mọ́ra kan tó wálé mi. Ní tó bá wọ́n máa ń jẹ́ kí n rún ọmọ nínú. Wo wọn ò rà fún ọ. Tó bá ti jẹ́ yẹn kò lè dẹ́n. Wọ́n wá rí i pé irú ọ̀dà gan-an ni mo rà. Àtẹ̀dá á jẹ́ the same colour. Àtẹ̀bà àwọn yẹn gan máa fine. Irú tèmi láwa jẹ́. Tẹ́ ń bọ́ sá ti rà ó sá ti tán. Kí ni mo tún ṣe? Ń pa owó tí mo béèrè lọ́wọ́ yín yẹn náà ńkọ́. Owó? Èmi kówó lè. Èmi kówó lè. Sọ́ọ́rí Àdìgún àti Sọ̀lá. Bójú wọn ò ṣe ràn kúrè tí wọ́n bá ti rówó bí ajá lójú mẹ́rin. Wọ́n burú lọ́mọ. Jẹ́ mi ò kówó lè. Jẹ́ fọ́n sọ̀wé dowó. Ẹ̀yìn náà dùn. $50,000 naira. Ẹni sùúrù náà mo kàn ń rò pé 50,000 naira yẹn ó dà pé kò ní tó bí akẹ́kọ̀ọ́ dọ́bùlẹ̀. Dọ́bùlẹ̀? Èwo ń jẹ́ dọ́bùlẹ̀? As in kẹ́ kúkú fún mi ní 100,000 naira bẹ́ẹ̀. Kí ni déètì òní? Déètì ọ̀la? 25 bẹ́yẹn. Ok. Mo dúpẹ́ ọlá iná ọlájí. Má jí sigidẹ́sọ̀ mi wo ẹ̀yin ọmọ ìsìn ilé. Ó ti tán báyìí. Ó dáa, mo wá fẹ́ máa ń lọ. Àmọ́ bí ṣe ń ṣe mí bí kò tẹ̀lé mi lọ sílé kó lọ sùn sọ́dọ̀ mi lálẹ́ yìí ni. Wọ́n ní ẹni à ń gbé ọbọ̀ wà bá kò gbúdọ̀ máa garùn. Mi ìṣàsùnlẹ̀ yín náà lánàá àbí níjẹtàrí. Ẹ má wọrí. Nǹkan tí mo promise tẹ́ bá sì lè mú ṣe tẹ́ bá sì lè ra ká yẹn fún mi. Tẹ́ bá rà ní ẹni yìí. Ọ̀la báyìí mo ti délé yín. Àdá. Wọ́n kàn ti ẹ̀ rá ni. Ó dáa jẹ́ máa lọ. Ẹ ṣé o. Kọ́ sáà di pé tòkètìlẹ̀ ti ń bára wọn o. Ó ti bẹ́tà nínú ju ti jẹ́yìn lọ. Ó kọ̀ pé tìsàlẹ̀ ilẹ̀ ṣì máa wá nǹkan ṣe sí. Ẹ̀wọ̀n ó sì díẹ̀díẹ̀ ni torí ọ̀lépo lójú ń tiẹ̀. Ìyá Àdìgún kò sí ní tó kàn. Ó sinwó ni. Ó dáa. Ok, ẹ ṣé o. Ó dáa, my dear. Ok, kẹ́ take care. Àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú. Ewé ńlá bí kí ló ń pè ẹ́? Kí n dáàdì ní kí n máa ṣe lára òtẹ̀ bá ti jẹ́. Kí lẹ mí? Tí mo mí. Ṣé kìí ṣe pààrọ̀ òtẹ̀ bá ti jẹ́ ní kí n máa fọ̀ká yìí ni? Kí mi fọ̀ká? Ṣé ìmọ̀ mi nínú ilé ni mo sì jẹ́nu ilé? Ẹ gbà mí. Báwo ló ṣe jẹ́nu ilé? Wà á má lọ gbé yẹn wá o. Lọ́bí dáàdì, lọ́bí ọkọ ẹ léèrè. Kí ló mí? Bọ́sibí, kí ló ń pè ẹ́? Wá. Àǹtí. Orí ẹ ti dàrú ni. Ṣo fẹ́ nà mí ni? Má nà ẹ́ ni. Ó fẹ́ nà mí. Mi láti ẹ náà o. Ilé ẹ̀wọ̀n yẹn fi wọn. Nígbà owó sì kò dùn. Mi láti kò sì yẹn fi. Àwọn ọ̀la. Ilé ẹ̀ka. Àti wọ́n sì bẹ́ẹ̀ mọ́ fún mi ọjọ́ tó lọ́wọ́. Alájú ló sì bẹ́ẹ̀ mọ́. Wọ́n sì bẹ́ẹ̀ lájú. Ewé ńlá ọ̀rẹ́gbọ́n àwọn ìyàwó mi ni olórí kúkú nìkan mọ́. Ilé ọkọ̀ wa mi ò lọ́wọ́ ẹ̀wọ̀. Máa mi ìyàwó. Ìfẹ́ tí o ti ṣe ọ́ lẹ́sẹ̀ báyìí. Ó ti fẹ́ rí mi pa. Mo dáhùn.
ẹsẹ̀ ti bò ó dà mọ́ bínú mo ló ti tó àdó ti tó ó dà kéde tó ṣe báyìí. ilé tiẹ̀ ti sú mi ẹ bá mi kọ́lé mi ilé mi. wọ́n kẹ́ bọ́ ọ̀rà mí ní wọ́n bọ̀ ọ̀rà mí ní ó ti tó wọ́n bọ̀ ọ̀rà mí ní báyìí. ìyàwó òṣì ó ti lẹ́nu lẹ́tọ̀ ó ti kásí òṣì wọlé ń bá ìyàwó wúrà ọlá ìṣọ́fà tó fi nà. sọ́ọ́rí nǹkan tí ọmọ rẹ ṣe. ṣé ìwọ ló wọ kọ́ ìyàwó ẹ̀ pé kó máa nà ọmọ mi. ìwọ lọ́kọ́ mi rẹ pé kó máa lù ìyàwó mi. ìwọ ló kọ́ pé kó máa nà ọmọ mi àbí. wúrà ní kí ọmọ rẹ máa lù ìyàwó mi. ṣé orí wọn tiẹ̀ ìwọ tó tó dàbí kí n kọ́ ẹ sí méjì. kí ló ṣẹlẹ̀. àdìgún kọ́ ẹ ṣáájúdé ọmọ. dúró kò nà. ọmọ àlè ní. ṣé dàbí kí n wo díà lọ olórí burúkú ni. ẹ kú Àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o. Àtòrìláyé o ìgbà ọlọ́bí òréré ayé ọlọ́bí ọ̀pá ìbọn. bàbá ṣé ẹ mọ̀ wá. èmi ò mọ̀ yín n ò mọ̀ yín bó lẹ bá wọlé. a ti sọdún mélòó tẹ́ ti wà nílùú yìí. ọdún tí mo ti wà nílùú yìí pẹ́ o ṣùgbọ́n tí mo dá àdúgbò yìí a ti tọdún mẹ́rin tí mo kó sílé tuntun tí mo kọ́ yìí. ọdún mẹ́rin lẹ ti wà nílùú yìí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ wá ẹ wà mọ̀ wá lónìí àwa ní area boys. ọ̀sán lẹ̀ bá wà ìyàwó mi ìbá tẹ̀bà fún yín ẹ̀ bá fẹ́ jajẹ́. bàbá ẹ̀tọ́ tiwa la wá gbà láti bí ọdún mẹ́rin tí ẹ ti wà nílùú yìí òun la wá ṣí pọ̀ pé ká wá láti wá gbẹ̀tọ̀ wá lónìí. kí n ṣe ń lọ́mọ ní tó ń sọ yìí o kí n ṣe ń lọ́mọ. ìwọ gbà àpò owó kan rè ìwọ gbà àpò owó kan ìwọ gbà àpò kan ìwọ náà gbà ọ̀wá bá gbà á. ẹ ṣé o ẹ ṣé. owó kí leléyìí. àpò mẹ́rin ló jẹ́. kò má rà gbáfa àpò mẹ́rin. èmi gan ò lè náà tán lọ́sẹ̀. wọ́n tí wọ́n sọ fẹ́ ni pé owó tó gbà tó wà nínú ilé yìí bí ti wà jáde 2.5 million. tí ò ní bàjẹ́ ẹ mọ́ pa mí. bàbá ẹgbẹ́ ọkọ̀ tó ń bá ń sọ 2.5 million tó wà nínú ilé yìí oníkẹ́ gbé jáde. n ò gbowó lé ẹ mọ́ pa mí èmi gbowó lé torí àwọn ọmọ mi ní ijé mi ò gbowó. àdè kí n pààyàn. ọlọ́jọ́ ta fún ẹ
ẹ̀tọ́ adẹ̀ la máa ń gbà ó dàbí pé ẹ̀yin gan ẹ̀ nífẹ̀ẹ́ ara yín wẹ́ kò sí ṣíṣe kò sáì ṣe ẹ̀yin guys let's go baba ọ sí ọkọ mi ẹ máa sùn. ẹ̀yin ò tó lọ mọ́. Àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o. Àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní àtòrìláyé o, àtòrìláyé o, àtòrìláyé o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. lọ́pẹ́lọpẹ́ àdúrà tá a gbà ló dá wa dé lọ mọ́ mi. mo ń kọ́ tiẹ̀ ọkọ mi inú mi ló dùn. ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ẹ wò ó ṣe rí gbogbo ẹ ju gbogbo ẹ lọ ọpẹ́ ni ọ̀rọ̀ wa yẹ because tabaníkà wò ó ní ìsinmi ayé Yorùbá máa ń pòwe kan wọ́n lọ́wọ́ tó bá ṣẹ́ ẹ̀gúsí òní jẹ ọbẹ̀ rẹ̀ mọ́mì ẹ ti bẹ̀rẹ̀ sí ní jèrè o because tabaníkà wò ó gbogbo ìgbà tí ẹ̀ ń gbìyànjú tí ẹ̀ ń fi ọwọ́ bá kò tẹ́ ẹ̀ ràn wá ká níbi dáàdì ṣe ká ọbọ̀ tán lẹ́yìn náà ṣe ká ọbọ̀ tán ni mọ́mì níbo ni àbá wà lọ́jọ́ tòní ẹ wọ́n rú kéèsì tí ó ṣẹlẹ̀ tí àti ẹ̀rọ kan pé irú ẹ̀ lè wáyé lọ́jọ́ tòní obìnrin kan lásán láti ta àtòkò wa balẹ̀ jẹ́ ó dé ó fẹ́ gbẹ́sẹ̀ lé adúrú ilé yìí ṣe ìpè níjẹ́ náà mò ń sọ ipa máa jàre kéèsì yìí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because n tó tún múnú mi dùn jù ó ní pé kó tó di pé mo dé irú level tí mo wà yẹn ẹ wo iye ọdún tí mo lò ní school mọ́mì ní law school gbogbo ẹ̀ wàhálà yẹn ìgbà tí mo tún parí tán tún sọ fún mi pé màá ṣẹ̀ṣẹ̀ tún lọ fún course kan ṣùgbọ́n fún àforítì ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ lónìí so I'm thank you and my God. ṣe rí ibi tí ẹ̀gbọ́n yín sọ̀rọ̀ tí ò parọ́ dé ní tó ṣẹlẹ̀ sí ìdílé wa yìí in fact ẹ̀kọ́ ńláńlá ló jẹ́ fún gbogbo àwọn ọmọdé bíi tiyín báyìí bẹ́ẹ̀ náà ló dẹ̀ tún jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin bíi tèmi tí wọ́n wà nílé ọkọ ṣe rí ọmọ mi wà tó jẹ́ pé tóbi bá ṣe tán láti tọ̀ kó náwó lé lórí kó lè gba ogún ayérayé tó máa jẹ dọjọ́ alẹ́ kò ní gbórí dúró nígbà tí tiẹ̀ bá wá bẹ̀rẹ̀ sí bàjẹ́ a máa bàjẹ́ lọ nìṣó nígbà tí ò bá gbẹ̀kọ́ látàárọ̀ ọjọ́ bẹ́ẹ̀ náà ló ṣe tún ṣe jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin bíi tèmi tán wà nílé ọkọ tó jẹ́ pé tọkọ wọn bá ti lóun ò dá sẹ́kọ̀ọ́ ọmọ àwọn náà bá ní dá sí wọn káwọ́ bọ̀ tán wọn á ní kò
kò sí ìtó kàn wọn tí bàbá wọn ò bá ti ṣe òun náà ò ní ṣe nígbà tí wàhálà ọmọ yẹn bá wá délẹ̀ tán wọ́n wá máa forí ko wọ́n á ní ìyáálé ọ̀kan kan ló ń ṣàwọn wọn ní mọ̀ pé àwọn gan-an náà ṣera wọn nítorí wọn lé foundation wọn dáadáa débi tí wọ́n máa gbélé tó ṣe kíni tó solid ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn ń sìn ṣùgbọ́n èmi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nítorí pé kí ni mo tọ́ yín ọlọ́run fún mi tọ́ ọlọ́run bá mi tọ́ yín ẹ̀yin gangan tún wá gbẹ̀kọ́ mo dúpẹ́ ṣé bínú fámìlì wa la ti ń rí lọ́ọ̀yà tá à ń rí medical doctor tá à ń rí engineer tá à ń rí nurse olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ ọpẹ́ ńlá ni ẹ wá tún wo ti bàbá yín ẹ̀kọ́ ńlá ló tún jẹ́ fáwọn ọkùnrin bíi tiẹ̀ tó jẹ́ wípé ahun ti ba ilé ayé wọn jẹ́ tó jẹ́ pé wọ́n láhun títí tí wọ́n tún láhun síra wọn ara kéèyàn láhun sí rẹ̀ ni kó má lè fi owó tó ní kó fi tọ́ ọmọ nígbà téèyàn lówó tó irú ilé báyìí tó gbé gbogbo irú ilé báyìí kalẹ̀ tó wá jẹ́ wípé àti fi owó tọ́ ọmọ ẹ̀ níléèwé ó dogun fún kódà àti jó oúnjẹ gidi sínú ẹ̀ ìwọ̀nba oúnjẹ gidi díẹ̀díẹ̀ tó ń jẹ kó tó di pé jọ́lọ́hún pé èmi ni mò ń fagídí mu kó tó di pé lọ gbé ọmọbìnrin pa mí kú yẹn ṣùgbọ́n mo dúpẹ́ lẹ́ni o pé gbogbo èròǹgbà ọmọkùnrin yẹn lórí ìdílé wa láti sọ wá dákú rẹ̀ tẹ̀ ọlọ́run ò gbà fún. ẹ wo inú mi dùn gan lọ́jọ́ ìlú in fact ẹ̀yin ló yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ yín jù torí èmi wò pé tó bá jẹ́ pé ẹ ò ní àforítì gẹ́gẹ́ bí ẹ ṣe ní àforítì gẹ́gẹ́ bí ẹ jẹ́ pé ẹ̀yin nìyá wa in fact nǹkan tá à ń sọ yẹn kọ́ làbá máa sọ náà ọmọ olórí burúkú yẹn bá ti wá gbalé mọ́ wa lọ́wọ́ ẹ mọ̀ pé lémèrè ọmọ yìí sọ ọmọ gidi kan lémèrè ni. kódà àwọn tó ju ọpẹ́ lọ. ìjọba lè wá rèé. èmi náà fẹ́ dákẹ́ tẹ́lẹ̀ kí sáà máa